نعم بسم الله اقرأ من قول الله تعالى سورة الحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل حاقة ما الحاقة وما أدراك ما الحاقة. أحسن بارك الله فيك. يلا اقرأ من قول الله تعالى سورة السجدة. نعم بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين. نعم حسبك بارك الله فيك. يلا بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. نعم أحسنتم بارك الله فيكم. لكن ملاحظة الحاقة الحاء ليس الها الحاقة وأنت ألف لم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين من رب العالمين. فهمت بارك الله فيك. لكن تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. بارك الله فيكم جميعا. نعم mistake tí wọ́n ṣe ó ní kò ṣe alha. So tanzilul kitabi la rayba fihi min rabbil alamin. So níbi tanzilul kitabi la rayba fihi yẹn mistake díẹ̀ wà ń bẹ kó láhàbọ̀ barakallahu fik. Lakin mistake tí ẹ̀yin àgbàlagbà ṣe ó ní pé tabaraka alladhi biyadihil mulk kò ṣe biyadihi. Naam. So àwọn mistake díẹ̀ tí ó wà ń bẹ ní barakallahu fikum. Adúpẹ́ ní ọwọ́ ustaz wa Atoyib Arabic training, Arabic and Islamic study and Arabic training. Ọ̀dọ̀ wọn làwọn tí ń kọ́ ẹ̀kọ́ torí pé kò sí ẹni tí ó dàgbà ju ẹ̀kọ́ lọ. Èyí ò sì kéré jù fún kíkọ́ ẹ̀kọ́ níbi èèyàn bá kọ́ ni ó lò. So tabari tẹ bá rò pé bí abitẹ́yìn náà wà ó jìnnà pé ẹ̀ lè wá sí ibi tí ustaz wa wà. Ìlú wo ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Ìlú Ìwó ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́. Tẹ́ wá lè wá ibi tí wọ́n wà láti wá kẹ́kọ̀ọ́. Àǹfààní kí tẹ bá fẹ́ kọ́ wọ́n lè kọ́ wọ́n kọ́ èèyàn ní online. Nọ́mbà wọn a máa fi sí ojú ápè nọ́mbà wọn nìsín. Ẹ̀lùbẹ̀ sí wọn WhatsApp wọ́n kọ́ yín. Tẹ bá wà ní Amẹ́ríkà, tẹ wà ní UK, tẹ wà ní Canada, tẹ wà ní Australia, kò sí tẹ wà káàkiri olùgbàgbà láyé pátá wọ́n máa kọ́ yín tẹ́sí máa gbọ́ yé. Nígbà tí Ọlọ́run ti pé kí ìmọ̀ ìjìnlẹ̀ kó ṣe gbà rọrùn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pè ní ìsìn tí gbogbo ẹ̀rọ náà fẹ́ ti ara yín gbọ́. Bismillah kan fi máa. Naam +234 91 64 84 3270. Ẹ bá tún bẹ̀rẹ̀ ẹ̀kan sí kí wọ́n ó. +234 91 64 84 3270. Ká tó máa lọ, ẹ̀yin tẹ́ bá wà ní òkè òkun táwọn ọmọ yín wà ní tẹ́lẹ̀ káwọn ọmọ yín ọmọ pọ̀ kọ̀sábó ní kẹ́ bá ọmọ yín wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ìgbàlódé tí wọ́n lè mọ̀. Wọ́n kọ́ àwọn ọmọ yín live and direct ní fídíò call tí wọ́n kọ́ wọn bí wọ́n bá ṣe fẹ́. Ẹ pọ̀ sórí nọ́mbà wọn kẹ́ ẹ jọ sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ọlọ́run bá yóò ṣe rán fún wa. Ojúlówó ọmọ Yorùbá ẹ sáà dáná dáadáa. Èmi ojúlówó ọmọ Yorùbá yín náà ni kò pé méjì o. Any other ojúlówó ọmọ Yorùbá they can't have it. Èmi náà kẹ́kọ̀ọ́ tí wọ́n bá pẹ̀lú àìmọ̀kan àti pé kẹ́sìn wá lọ́ba sí kíni kó lè bá yé wa. Torí ìsọkúsọ táwọn èèyàn sọ ní ìsọkúsọ pé yóò kó lórí ìṣẹ́ àlórí. Ẹ ṣé o, ó dàbọ̀.